Ayederu kọsitọomu yìí ti gbá àwọn èèyàn Jinna kọ́wọ́ tó tẹ̀ ẹ́ nílọrin. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ Ayederu kọsitọomu kan, abilékọ Rekiya Musa, ẹni 40 ọdún, ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ṣe ló ń lu àwọn aráàlú ní jìbìtì owó ńlá pẹ̀lú bó ṣe máa ń parọ́ fún wọn pé òṣìṣẹ́ kọsitọomu lòun àti pé òun máa bá wọn ra ìrẹsì, bẹ́ẹ̀ lòun sì máa bá wọn gba àwọn béèlì òkìrìkà tí wọ́n ń gbé bọ̀ láti ìlú òyìnbó nípa lílo orúkọ kọsitọomu. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ tí Rekiya ti ń lu àwọn èèyàn ní jìbìtì owó ńlá kó tó di pé ọwọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ láìpẹ́ yìí. Nínú ìwé ìpẹ̀jọ́ kan tí agbèfọ́ba Eeyan fi ṣọwọ́ sílé ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara ló ti ṣàlàyé pé abilékọ Saka Afusatu, ọ̀kan lára àwọn tí Rekiya lù ní jìbìtì $100,000 ló kọ lẹ́tà ìfẹ̀hónúhàn sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó sì sọ bí Rekiya tí wọ́n ló gba yàrá sí òtẹ́ẹ̀lì kan tí wọ́n ń pè ní Láyọ̀ lópòpónà Àjàṣẹ́ Ìpo nílùú Ìlọrin tó ti ń gbé láti bí oṣù 3 sẹ́yìn ṣe lù ú ní jìbìtì owó ńlá náà. Ó ní àfúrásì Rekiya ló lọ bá Afusatu ní ṣọ́ọ̀bù rẹ̀ tó wà lágbègbè post office nílùú Ìlọrin tó ní Zainabu lórúkọ òun àti pé òṣìṣẹ́ kọ́sítọ́ọ̀mù lòun, kí Afusatu fún òun ní béèlì aṣọ òkìrìkà kan tí owó rẹ̀ jẹ́ $700,000, òun yóò sì wá san owó lọ́jọ́ kejì. Òun lobìnrin yìí bá fún un lóòótọ́, ṣùgbọ́n látìgbà náà tó ti gba aṣọ náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò ti lọ mọ́. Bákan náà ni ìwádìí tún fìdí ẹ̀ múlẹ̀ pé ó tún lu ẹni tó máa ń gba àlejò ní òtẹ́ẹ̀lì tó lọ farapamọ́ sí ní jìbìtì $100,000, $100,000. Níṣẹ́ ló parọ́ fún ìyẹn pé òun yóò bá gbé báàgì ìrẹsì 2 wá tí tọ̀hún sì kówó fún un, ṣùgbọ́n kò rí ìrẹsì kankan gbé wá. Ní báyìí wọ́n ti fọwọ́ òfin mú un. Wọ́n fọwọ́ òfin mú obìnrin Ayederu kọsitọomu yìí, ó sì ti jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá pé lóòótọ́ lòun gbowó lọ́wọ́ àwọn tí wọ́n fẹjọ́ òun sùn. Lára àwọn ẹrù òfin tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ ní Ayederu káàdì ìdánimọ̀ kọsitọomu kan àtàwọn ohun mìíràn tó fi hàn gbangba pé ọjọ́ ti pẹ́ tí Rekiya ti ń lu àwọn aráàlú ní jìbìtì. Ó ti hàn gbangba báyìí pé àhámọ́ ọlọ́pàá ní obìnrin náà yóò ti ṣe kérésì àti ọdún tuntun tó ń bọ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.